Hello, viewers. Good morning, good afternoon, and good evening. My name is Dr. Aviz Abolade, the son of Baba Ramide. Welcome to my channel. If you are new to this channel, please consider to subscribe to my channel. Make sure that on notification bell. Whenever I upload to this channel, will be the first person to see. If you need more of my video, you will fit to watch my previous video. You will see lot of video that can help you. You will see lot of video that can help you. Today, I want to teach you how to do Awure bibo asiri. Awure bibo asiri means if your work's not going well, if your work's not going well, or if you need blessing of God or mercy of God, uh, try to do this thing. Go and look for Yoruba call one leaf ewé lápá. Go and look for seed of lápá leaf. The seed of lápá leaf. Remove the seed that dey inside the seed. Look for enough seed, enough seed, and one complete alligator pepper. One complete alligator pepper, and epo ọ̀bọ̀, and epo ọ̀bọ̀. Burn it together. Burn it together. Look for native pot to burn it together. After that, grind it very well. If you want to use it, go and look for milk. Go and look for milk to use it. Ẹ káàbọ̀ nílé ní oko ní ẹ̀yìn odi níbikíbi tí ọwọ́jà ètò yìí bá fẹ́ dé. Mo kì í tẹ̀sọ́, mo kì í ti ológun tológun. Èmi ọmọ yín náà ni Dr. Aviz Abolade. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí mo máa sọ̀rọ̀ nípa bá a ṣe lè léwé àti egbò, àwọn nǹkan tá a lè ṣe fúnra wa ni. Ẹ má jẹ́ ká parọ́ tàn wá, àwọn nǹkan tá a lè ṣe fúnra wa ni. Onírọ́ ti pọ̀, èmi wá síta láti wá parọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Àwọn nǹkan tá a lè ṣe fúnra wa ni. Èyí tí n bá fẹ́ tà, màá sọ fún yín pé eléyìí o, mo fẹ́ tà ni. Eléyìí mo fẹ́ tà ni. Èyí tí mi ò bá tà, màá sọ fún yín pé eléyìí o, free ni. Free ni àwọn eléyìí tí mo fi kalẹ̀, free ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á pè mí, wọ́n lè lò ní mo fẹ́ gbà kí n fáwọn ní díẹ̀ tán. Wàláì kò sí díẹ̀ kankan mọ́ bì kan. Mo yọ̀ǹda. Kí ni tí mo fẹ́ gbà bí kí n parọ́ fún yín? Ṣé data tẹ́ fi ń wò mí ni kí n sọ ni? Àbí data tèmi náà fi ń ṣe àwọn ètò yìí, mo ní kémi náà sọ ni? Mo fẹ́ parọ́ fún yín fún? Mi wá láti wá parọ́ fún yín. Nǹkan tí mo kàn fẹ́ náà ni pé ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Báwo la ṣe máa ṣe iṣẹ́ Awure bibo àṣírí yìí? Awure bibo àṣírí aṣínà òun ni. Bá mi wá èso làpálàpá tó pọ̀. Ẹ bá mi yọ ọmọ inú ẹ̀. Ẹ jẹ́ kí ọmọ inú ẹ̀ pọ̀ dáadáa. Ṣé ẹ ti wá? Ó ti pọ̀. Kóró inú ẹ̀ ni mo sọ o. Ẹ bá mi wá odidi atare kan àti epo ọ̀bọ̀. Ẹ bá mi jó. Ṣé a ti jó? Ẹ bá ti wá jó tá a ti lọ̀ tó ti kúnná. Báwo la ṣe máa lò? Bá mi wá míìkì ọlọ́pẹ. Alẹ́ ni a máa ń lo iṣẹ́ yìí o. Alẹ́ ni a máa ń lo iṣẹ́ yìí. Alẹ́ ọjọ́ Àlàmísì tí a mọ̀ sí Thursday ni a máa lo iṣẹ́ yìí. Ẹ kàn bu díẹ̀ sínú kọ́ọ̀pù kan. Ó yẹ ẹ já míìkì díẹ̀ sí níwọ̀nba. Ẹ ṣàdúrà sí kí ẹ lò ó pẹ̀lú ògo Ọlọ́run. Ọ̀nà á ṣí, ọ̀nà á là. If you want to use it, go and look for peak milk. Use it. Use peak milk to drink it. Just take small out of that powder. Put that one inside one cup. Add peak milk on it. Turn it very well. Turn it very well. Pray before you drink it. That is it. If you do this thing, you will thank God. You will thank God. Thanks for watching. My name is Dr. Aviz Abolade. Don't forget to subscribe. If you want to call me, you can call me on this number. It's 080 87 53 35 84. It's 080 87 53 35 84. Or it's 081 46 61
6371. 081 4661 6371. That is my number. Thanks for watching. Don't forget to subscribe. Bye.